Níbo lẹ̀yin ń gbé? Níbo lẹ̀yin wà? Nígbà tí Ògúndé kọrin Yorùbá Ronú tí orin náà sì di wàhálà rẹpẹtẹ. Èèyàn kò lè sọ pàtó bóyá Hubert Ogunde ló lé Bobby Benson nídìí eré tíátà ni o tàbí pé Bobby fúnra ẹ̀ ló kúrò níbẹ̀. Ohun tó hàn ṣáá ni pé nígbà tí ó di ọdún 1952 Bobby fi eré tíátà sílẹ̀, ó lóun kò ṣe mọ́, ó sì gbájúmọ́ orin kíkọ rẹ̀. Àwọn kan sọ pé kì í ṣe nítorí Ògúndé ló ṣe fi eré tíátà sílẹ̀ o, bí kò ṣe nítorí ti ìyàwó rẹ̀ tí wọ́n jọ mọ owó ara wọn tí wọ́n sì jọ ń ṣeré náà, tó sọ pé òun kò gbé Nàìjíríà mọ́ tó sì padà sí ìlú òyìnbó. Òyìnbó lobìnrin náà, Cassandra lórúkọ rẹ̀. Ìlú òyìnbó ni Bobby sì ti fẹ́. Wọ́n jọ ń ṣeré ni. Gbogbo ibi tí ẹ bá sì ti rí i tí Bobby yóò ti ṣeré, àkọlé tó máa ń wà níbẹ̀ ni ẹ wá wòran Bobby àti Cassandra. Àwọn méjèèjì ni wọ́n jọ ń jó, àwọn méjèèjì ni wọ́n jọ ń ṣàwàdà. Bí Bobby bá sì ti gbé ẹsẹ̀ kan, obìnrin òyìnbó náà ti mọ ibi tó ń lọ. Ṣùgbọ́n lójijì ni Cassandra ní òun kò lè gbé Nàìjíríà mọ́. Bẹ́ẹ̀ ló já Bobby sílẹ̀ tó sápàlà sí ìlú wọn. Nígbà náà ni Bobby kọ̀yìn sí eré tíátà, ó sì gbájúmọ́ iṣẹ́ orin rẹ̀ ní kíkọ. Ṣùgbọ́n nídìí orin yìí náà ni Ọlọ́run ti bùkún òun náà, tó sì jẹ́ pé òun ni aṣáájú àwọn olórin ìgbàlódé ní Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn olórin tó padà wá di olórúkọ ńlá, ọmọọṣẹ́ Bobby ni gbogbo wọn. Rex Lawson, Victor Ọláìyá, Roy Chicago, Sil Onyia, Eddie Okonta àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ọmọọṣẹ́ Bobby ni gbogbo wọn. Bẹ́ẹ̀ ló ṣe pé títí di àsìkò tí à ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀ àwọn èèyàn ni kò mọ̀ pé Bobby ti ṣe eré tíátà rí. Wọ́n rò pé akọrin lásán tí kò mọ ohun kankan nípa eré tíátà ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀, nítorí ọ̀gá àwọn onítíátà ńlá kan ni Bobby ṣe. Lẹ́yìn tí Bobby fi ojú agbo eré tíátà sílẹ̀ báyìí, kinní náà tún yí padà sí ọwọ́ Ògúndé nìkan. Lásìkò náà, ìràwọ̀ rẹ̀ sì gbilẹ̀ débi pé láti Nàìjíríà títí wọ òkè òkun kò sẹ́ni tí kò mọ̀ pé eléré ńlá kan ń bẹ tí wọ́n ń pè ní Ògúndé. Ṣe lọ́dún 1951 ni ọkùnrin náà ti kọ́kọ́ ṣe ayẹyẹ pé ọdún 7 lórí ìtàgé lòún pè yìí o. Eré ńlá kan ló sì ṣe tó fi sàmì ayẹyẹ náà. Fatima, olùfẹ́ mi, ló pe àkọlé eré ọ̀hún. Eré ńlá kan náà tún ni. Ohun tó mú eré yìí yàtọ̀ sí àwọn eré tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ni pé eré tó dá lórí ìtàn àwọn mùsùlùmí ni. Bẹ́ẹ̀ kó tó di ìgbà náà, gbogbo eré Ògúndé àti ìtàn tó máa ń sọ inú Bíbélì tàbí láti inú ìtàn àwọn Kìrìsìtẹ́nì ló ti máa ń yọ wọ́n. Àwọn èèyàn sì ti rò pé kò lè ṣe eré míì ju ìtàn inú Bíbélì tàbí eré àbáláyé àwọn Yorùbá lọ. Ṣùgbọ́n pẹ̀lú eré Fatima tó ṣe yìí, nǹkan yí padà láàrin òun pẹ̀lú àwọn mùsùlùmí gbogbo. Ìtàn àáfàá kan báyìí ni. Àáfàá náà ni lèmọ́mù ìlú tí wọ́n ń gbé. Òun náà ló sì ń kọ́ àwọn ọmọdé ní kéwú níbẹ̀. Òun ló ń kírun fún gbogbo jọ̀mọ́. Bẹ́ẹ̀ ló máa ń ṣe iṣẹ́ àáfàá fún àwọn tí nǹkan bá ń ṣe. Ọkùnrin náà ti ní ìyàwó 3. Mọ́ríàmọ̀ ní orúkọ ìyáálé rẹ̀ àgbà. Ohun gbogbo ń lọ déédé, àfi nígbà tó di àsìkò kan tí àáfàá yìí ṣe oore kan fún mùsùlùmí kan báyìí, tí ìyẹn sì sọ pé òun yóò fi ẹ̀mí ìmoore hàn sí i. Ẹ̀mí ìmoore tó fẹ́ fi hàn sí i yìí náà ni láti fi ọmọ rẹ̀ obìnrin Fatima ta bàbá àáfàá lọ́rẹ. Níbẹ̀ lọ̀rọ̀ ti di wàhálà o. Àkọ́kọ́ ni pé Fatima ti ní ẹni tó fẹ́ fẹ́. Ẹ̀kejì sì ni pé ọmọdé kékeré ni Fatima, kò sì ju ọmọ àáfàá lọ. Báwo wá ni irú ọmọ bẹ́ẹ̀ yóò ṣe fẹ́ bàbá arúgbó? Ohun tó fa wàhálà nìyẹn. Òun ni gbogbo ìlú bá dìde. Ọ̀rọ̀ náà sì di àríyànjiyàn ńlá láàrin àwọn jọ̀mọ́. Bí àwọn kan ti ń sọ pé ohun tó dáa gbáà ni àáfàá fẹ́ ṣe yẹn láti fẹ́ ìyàwó 4 gẹ́gẹ́ bí súnà ànábì ṣe wí. Bẹ́ẹ̀ ni àwọn kan ń bínú pé ayé ti lajú jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ràn Fatima, ilé ìwé ni kó fi í sí kó lè padà wá ṣe oríire lẹ́yìn ọ̀la. Bẹ́ẹ̀ ni àwọn àáfàá àti àwọn mùsùlùmí míì ń béèrè pé ṣé ẹni tó bá fẹ́ àáfàá kò ní ṣe oríire ni? Àbí kí ló wà nínú kí ọmọdé fẹ́ bàbá àgbàlagbà? Kí ló wà nínú kí Fatima ṣe ìyàwó 4 nílé lèmọ́mù? Ṣebí yóò fi jèrè láyé, yóò tún jèrè lọ́run ni. Nígbà tí eré náà jáde tán tí àwọn oníròyìn bẹ̀rẹ̀ sí tú yẹ́bẹ́yẹ́bẹ́, ọ̀rọ̀ náà di ti gbogbo ìlú. Kálukú sì bẹ̀rẹ̀ sí ronú pé ṣé ó dáa kí bàbá kan máa fi ọmọ rẹ̀ tọrẹ fún àáfàá láì jẹ́ kọ́mọ náà lọ sílé ìwé. Ohun tí Ògúndé fẹ́ fi eré náà ṣe nìyẹn.
ó fẹ́ fi eré náà pe àkíyèsí àwọn aráàlú sí ohun tó ń lọ. Eré náà sì gbé òkìkí rẹ̀ káàkiri ibi gbogbo. Lẹ́yìn eré yìí ní nǹkan ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà sì yí eré Ògúndé àti ayé òun pàápàá padà. Nígbà tí Ògúndé bẹ̀rẹ̀ eré rẹ̀ lọ́dún 1944, ìlú òyìnbó ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà tó ti ń kàwé. Nígbà tí yóò sì fi padà dé Nàìjíríà ní ọdún 1946, orúkọ Ògúndé ti káàkiri gẹ́gẹ́ bí eléré tí kò sí irú rẹ̀ àti gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá tí ènìyàn kò gbọdọ̀ fi sílẹ̀ níbikíbi. Kò pẹ́ tí Awólọ́wọ̀ dé yìí ló ti nífẹ̀ẹ́ sí eré Ògúndé tó sì máa ń lọ wòran rẹ̀ bó bá ti ń ṣe eré. Nítorí bẹ́ẹ̀, nígbà tí wọn yóò bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọmọ Odùduwà ní Nàìjíríà, Awólọ́wọ̀ kò jẹ́ kí ohun gbogbo ṣe ẹ̀yìn Ògúndé. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n sì máa ń pè é sí ibi ayẹyẹ ẹgbẹ́ náà pé kó wá ṣeré. Bí ohun gbogbo sì ti ń lọ nìyẹn kó tó di pé wọ́n dá ẹgbẹ́ ọlọ́pẹ Action Group sílẹ̀ ní ọdún 1951. Nígbà tí wọ́n dá ẹgbẹ́ AG sílẹ̀ yìí, ìṣòro díẹ̀ kojú Ògúndé. Ìdí ni pé kó tó di ìgbà náà, Nnamdi Azikiwe ní alátìlẹ́yìn Ògúndé. Azikiwe fẹ́ràn rẹ̀ nítorí gbogbo ìjà tí òun bá jà pẹ̀lú ẹgbẹ́ àti àwọn òyìnbó ńláńlá ní Ògúndé yóò sọ di eré ìtàgé tí yóò sì ṣe eré náà káàkiri. Gbogbo ìgbà tí àwọn ọlọ́pàá òyìnbó mú Ògúndé, gbogbo ìgbà tí wọ́n mú un nílẹ̀ Haúsá, Azikiwe àti àwọn ìwé ìròyìn ẹ̀ ló máa ń dìde. Wọn yóò sì ja ìjà náà títí tí àwọn òyìnbó yóò fi sọ̀rẹ́ńdà ni. Nítorí bẹ́ẹ̀, bí ìgbà pé Ògúndé wà nínú ẹgbẹ́ àwọn Azikiwe ni, bó tilẹ̀ jẹ́ pé òun kò ṣe òṣèlú bíi tiwọn. Àti pé ẹgbẹ́ àwọn ọkùnrin tí wọ́n máa ń pè ní síìkì yìí ló ní gbogbo ilẹ̀ Yorùbá nígbà náà. Kò sí ẹgbẹ́ míì tó ń bá wọn dù rárá, àfi nígbà tí ẹgbẹ́ Awólọ́wọ̀ dé yìí o. Awólọ́wọ̀ kò fi bò pé ẹgbẹ́ tí òun dá sílẹ̀ òun fẹ́ fi gba Yorùbá kúrò lọ́wọ́ àwọn èèyàn tó kù ni. Nítorí ẹ̀ ló sì ṣe jẹ́ pé ẹgbẹ́ ọmọ Odùduwà ló fi bẹ̀rẹ̀. Báwo ni Ògúndé yóò ṣe wá fi ẹgbẹ́ Yorùbá sílẹ̀ tí yóò máa wá tẹ̀lé ẹgbẹ́ ẹni tí kìí ṣe Yorùbá kiri? Ìfẹ́ tí Ògúndé ní sí àṣà àti ìṣe Yorùbá kò lè jẹ́ kó bá ẹlòmíràn lọ. Lóòótọ́, bí àwọn ẹgbẹ́ NCNC bá pè é léré, yóò lọ síbẹ̀ láti ṣeré fún wọn o. Ṣùgbọ́n kò sí ẹni tí kò mọ̀ pé ọ̀dọ̀ Awólọ́wọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ní ìfẹ́ rẹ̀ fà sí jùlọ. Gbogbo bí wọ́n ti ń kàmpéènì káàkiri, gbogbo bí wọ́n ti ń ṣe ètò òṣèlú, gbogbo ẹ̀ ní Ògúndé ń fi orin àti eré rẹ̀ gbé lárugẹ. Àgàgà nígbà tí ìjọba tí Awólọ́wọ̀ gbé kalẹ̀ tó wá jẹ́ ìjọba tó ṣe dáadáa nígbà tí wọ́n fi wà nípò. Ọ̀pọ̀ àwọn ohun tí Awólọ́wọ̀ ṣe nílé ìjọba ni Ògúndé sọ di eré tó sì fi ẹ̀bùn tirẹ̀ náà gbé gbogbo àwọn tí Awólọ́wọ̀ ń ṣe lárugẹ. Bẹ́ẹ̀ ló jẹ́ pé àti ọmọdé àti àgbà àti àwọn olórí àti àwọn apàṣẹ ẹgbẹ́ kò sẹ́ni tí kò mọ Ògúndé gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn alátìlẹ́yìn wọn. Ohun gbogbo sì ń lọ déédéé o títí ìgbà tí ìjà fi dé láàrin Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti igbákejì ẹ̀ Ládòkè Akíntọ́lá. Ìjà náà pọ̀ débi pé Akíntọ́lá sá lọ sí ọ̀dọ̀ àwọn Haúsá pẹ̀lú ẹgbẹ́ wọn. Ó fẹ́ kí wọ́n gba òun lọ́wọ́ ọ̀gá òun. Bẹ́ẹ̀ àwọn Haúsá wọ̀nyí gan ni ọ̀tá Awólọ́wọ̀. Kàkà kí ọ̀rọ̀ náà rinlẹ̀, níṣe ló ń le sí i. Ó sì le débi pé wọ́n mú Awólọ́wọ̀, wọ́n tì í mọ́lé ní 1962, wọ́n sì sọ sẹ́wọ̀n lọ́dún 1963. Lásìkò tí ìjà burúkú náà ń lọ lọ́wọ́ ní Ògúndé kọ orin kan tó pè ní Yorùbá Ronú. Nítorí pé orin náà bọ́ sí àsìkò, gbogbo ilẹ̀ Yorùbá ló kárí lẹ́sẹ̀kẹsẹ̀. Orin ìkìlọ̀ ni orin náà, orin tí Ògúndé fi bá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wí pé kí wọ́n ronú, kí wọ́n má sọ Yorùbá di èrò ẹ̀yìn ni. Ògúndé kọrin náà bẹ́ẹ̀ pé mo bójú wo ayé, ayé ṣá málámálá, mo bójú wo ọ̀run, òkùnkùn ṣúbolẹ̀. Mo ní èé, kí ló dé sí Yorùbá ọmọ aládé? Kí ló dé sí Yorùbá ọmọ Odùduwà? Yéè, ọ̀rọ̀ ńlá ń bẹ. Yorùbá ń ṣera wọn nítorí owó, Yorùbá ń jin ara wọn lẹ́sẹ̀ nítorí ipò. Wọ́n gbẹ̀bí falárẹ̀, wọ́n gbáre fẹ́lẹ́bì, wọ́n pe olè kó wá jà, wọ́n tún pe olóko kó wá mú. Ọgbọ́n ńlá tó gbé wọn délé ọlá, ọgbọ́n náà ló padà wá dè wọ́n mọ́lẹ̀. Àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún wá padà di ẹni à ń fọwọ́ tì sẹ́yìn. Yóyòyò Yorùbá, yóyòyò Yorùbá, yóyòyò bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yóyòyò Yorùbá ronú o. Yorùbá sọ ara wọn di bọ́ọ̀lù táráyé ń gbá. Bí wọ́n bá gbá wọn sókè, wọ́n á tún gbá wọn sílẹ̀. Àwọn ẹ̀yà tó ti kéré tẹ́lẹ̀ tí a tún ń gé kù,
àwọn ẹni tí a lè fẹjọ́ sùn tẹ́lẹ̀ ti dẹni àwátì. Yorùbá jókòó sílẹ̀ rẹ́gẹ́dẹ́, wọ́n ń fọwọ́ luwọ́ bí àgùntàn tí abo rẹ̀ fẹ́ mú bọ òrìṣà ilẹ̀. Yóò Yorùbá ronú o. Orí kì í burú títí kó pé ogún ọdún. Lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ á tàn o. Ẹ jẹ́ ká pe Odùduwà, ká pe Olúwayé, káyé wa ó lè dùn nígbẹ̀yìn. Ìgbẹ̀yìn láláyò ó ta o. Ilẹ̀ mo pè, ilẹ̀ dákun wá gbè mí o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí, ilẹ̀ alápò ọkà atẹ́rẹrẹ kábi, ilẹ̀ ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ o. Àwa gbé orí ilẹ̀ yìí pẹ́ o. Orin náà kì í ṣe orin tó dáa fún àwọn Akíntọ́lá àti àwọn tí wọ́n jọ ń ṣèjọba. Lóòótọ́ Ògúndé kò dárúkọ wọn o, ṣùgbọ́n kò sẹ́ni tí kò mọ̀ pé àwọn ló ń fi orin náà bá wí pé kí wọ́n ronú kí wọ́n tó ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n bí orin náà ti jáde, kí á làwọn ẹgbẹ́ Akíntọ́lá kí orin náà mọ́lẹ̀, wọ́n sì yí padà sí tiwọn. Wọ́n ní àwọn gan ni Ògúndé fi orin náà kín lẹ́yìn. Wọ́n ní ohun tó ń sọ ni pé kí gbogbo Yorùbá ronú, kí wọ́n má tẹ̀lé ẹnìkan tí yóò kó wọn wọ inú igbó, kí wọ́n má tẹ̀lé Awólọ́wọ̀ tó fẹ́ fi tiẹ̀ kó bá ti gbogbo wọn. Wọ́n ní aláṣejù àti alágídí ni Awólọ́wọ̀, kí wọ́n má tẹ̀lé o, nítorí bí wọ́n bá tẹ̀lé gbogbo Yorùbá ni yóò kó bá. Wọ́n ní ìtumọ̀ orin Ògúndé nìyẹn, láti jẹ́ kí ọ̀rọ̀ náà yé gbogbo èèyàn kí wọ́n sì mọ̀ pé àwọn gan ni Ògúndé fi orin ẹ̀ kín lẹ́yìn. Wọ́n yí àkọmọ̀nà ẹgbẹ́ wọn padà, ìyẹn ẹgbẹ́ Ẹdẹmọ. Níbikíbi tí wọ́n bá sì ti kọ orúkọ ẹgbẹ́ Ẹdẹmọ sí, wọn yóò kọ Yorùbá ronú sí abẹ́ rẹ̀. Nígbà náà ni àwọn àgbààgbà kan náà dìde. Adájọ́ àgbà Adémọ́lá Adétòkunbọ̀ sì ni olórí wọn. Àwọn náà sọ pé ẹgbẹ́ ọmọ Odùduwà tí Awólọ́wọ̀ dá sílẹ̀ kò ní àǹfààní kan tí yóò ṣe fún Yorùbá mọ́, àti pé ẹgbẹ́ náà ló wà nídìí gbogbo ìjà tó ń lọ báyìí, nítorí ẹgbẹ́ náà ti faramọ́ àwọn olóṣèlú, ó ti wà lẹ́yìn ẹgbẹ́ Action Group, kò sì lè yọ ara rẹ̀ jáde mọ́. Nítorí bẹ́ẹ̀ wọ́n ní kò sí ẹgbẹ́ ọmọ Odùduwà mọ́ o. Àwọn ti dá ẹgbẹ́ míì sílẹ̀ tí yóò rọ́pò ẹgbẹ́ náà. Ẹgbẹ́ ọmọ Ọlọ́fin làwọn yóò máa pè é, nítorí pé Ọlọ́fin gan ni orúkọ Odùduwà. Lẹ́yìn tí ẹgbẹ́ náà ti bá ìjọba Akíntọ́lá sọ̀rọ̀, tí ọ̀rọ̀ wọn sì ti yí ara wọn, wọ́n ní wọn yóò ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ yìí ní ọjọ́ 29 oṣù kejì ọdún 1964, láti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé kò sí wàhálà kankan nílẹ̀ Yorùbá, àti pé gbogbo ohun tí àwọn ṣe yìí gbogbo Yorùbá ló wà lẹ́yìn àwọn. Wọ́n ní eléré tí àwọn yóò pè ní Hubert Ogunde, òun ni kó wá ṣeré fún wọn. Àmọ́ o, ọjọ́ náà kì í ṣe ọjọ́ dáadáa kan fún ẹgbẹ́ Ẹdẹmọ. Ọjọ́ náà kì í ṣe ọjọ́ dáadáa kan fún àwọn Akíntọ́lá pàápàá, ṣùgbọ́n ọjọ́ náà pàápàá le fún Ògúndé alára. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ẹ tún pàdé wa nínú ìtàn Ògúndé láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú ìtàn bàbá Ògúndé yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédéé àkókò yìí o.